أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على عين رحمة ربانية محمد بن عبد الله وعلى آله وصحبه صلاة تعرفنا بها. أشهد أنك أنت الله أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. ومكروا مكر الله والله خير الماكرين ومكروا مكر الله والله خير الماكرين ومكروا مكر الله والله خير الماكرين. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. Akí Ọlọ́run bá sì fi fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Kí Ọlọ́run bá kó mọ́sá ìgbà kíkí wa, kí Ọlọ́run bá kó mọ́sá ìgbà ìyìn wa, kí Ọlọ́run bá kó kún wa lọ́wọ́ nínú gbogbo àdáwọ́lé wa. Ọlọ́run ní dààmú ẹnì kọ̀ọ̀kan wa, Ọlọ́run bá kò ní bá wa nínú jẹ́. Ìlú wa, ìlú Ògbómọ̀ṣọ́, Ọlọ́run bá yóò fi wá ní àyà àbálẹ̀. Gẹ́gẹ́ bí ẹ ti ṣe rí àkọlé fídíò yìí ni pé lọ́ba ní ká rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn tó bá jẹ́ ọmọ bíbí Ògbómọ̀ṣọ́ ní ọmọ ọkọ ìlú Ògbómọ̀ṣọ́ láti kún kábíyèsí lọ́wọ́ lórí ọ̀rọ̀ ìdàgbàsókè ìlú Ògbómọ̀ṣọ́. Ọ̀rọ̀ wa gbà bẹ́ẹ̀ ó sì tọ́ síbẹ̀ torí pé ìrìn àjò bọ́ọ̀bá ọpá bọ́ọ̀bá kò bù lẹ́sẹ̀ tí a ń rìn ní ìlú Ògbómọ̀ṣọ́ yìí. Ǹjẹ́ kò ti tó láti pé kí a pera wa kí a bára wa sọ̀rọ̀? Ìkíní náà ni wípé àwa tá à ń bá ń wí kì í ṣe pé bóyá à ń jà, ṣùgbọ́n wọ́n ní tí iná ò bá tí ì tán lásọ ni ẹ̀jẹ̀ ní kò ní tán ní èékánná. Ẹ jẹ́ kí a ti bi ìṣáná láti bẹ̀rẹ̀ sí máa kíyèsí oògùn. Àwọn àpẹẹrẹ dáadáa àtàwọn iṣẹ́ dáadáa tí Ọlọ́run bá gbé síwájú wa láti ara bàbá wa ọlọ́lá wa His Imperial Majesty Ọba Ghandi Afọlábí Ọláoyè Ògúnmọ́gàgí kẹta. Kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o. Ó yẹ ó sì dùn púpọ̀ jù tó bá ṣe wípé a bá lè fi ìbẹ̀rù Ọlọ́run bá sí ọkàn wa tí a gbé ọ̀tẹ̀ kúrò, tá a bá kún bàbá lọ́wọ́ lórí ìdàgbàsókè ìlú Ògbómọ̀ṣọ́. Láti pé kí Ògbómọ̀ṣọ́ kí ó lọ òkè, àjùmọ̀ṣe gbogbo wa ní nínú tí Ọlọ́run bá fún kálukú wa ní agbára láti lè lò àbí láti lè ná fún ìlú Ògbómọ̀ṣọ́. Yálà owó ni, yálà ọgbọ́n ni, yálà nínú mímọ̀yàn ni. Kò sí èyí tá a gbé wá sí ìlú Ògbómọ̀ṣọ́ tí ò lè wúlò fún Ògbómọ̀ṣọ́ yàtọ̀ sí èyí tó bá jẹ́ pé bí àbòsí àbí bí nǹkan tó lè ba ìlú jẹ́. Kí ni jẹ́ kí ọ̀rọ̀ wa kó máa rí bó ti ṣe ń rí yìí? Yóò fẹ́ dàbí àtẹnumọ́ léyìí tí àwọn olóyìnbó tí wọ́n máa ń pè pé nagging. Wọ́n ń tẹnumọ́ nǹkan kan ṣoṣo ní gbogbo ìgbà. Tí
ìdàgbàsókè ìlú Ògbómọ̀ṣọ́ ó wà lọ́wọ́ wa, n tó sì jẹ́ kó mọ rí bó ṣe rí tí ń fi ń lọ bí kì í ṣe pé ọ̀rọ̀ ìmáàmù tó wà nílùú ló bí. Kó tó wá di pé máa wá lọ jìnnà, mo ní àwọn alájọṣe kan tí a jọ ń ṣe papọ̀ tó jẹ́ pé tọ̀sán tòru wọn tí ọ̀pọ̀lọpọ̀ náà máa ń rò níwọ̀nba tiwọn náà ni bí ìdàgbàsókè ó ṣe bá ìlú Ògbómọ̀ṣọ́ nínú ṣíṣe wọn, nínú sísọ wọn ní gbogbo ìgbà, ní gbogbo ààyè. Ọ̀rọ̀ ìdàgbàsókè náà Ògbómọ̀ṣọ́ náà ni wọ́n máa ń sọ. Ọ̀kan nínú wọn tó jẹ́ ògbóǹtarìgì nínú àwọn alábàáṣe mi náà tá ń pè ní Ògbómọ̀ṣọ́ Muslim Justice Forum, wọ́n á gbé ọ̀rọ̀ kan jáde ní èyí tó ṣe pé àwọn ẹlòmíì nínú wa a ó ti rí kà, àwọn ẹlòmíì lè má ti rí kà, wọ́n lè ti rí gbọ́, àwọn míì sì lè má ti rí gbọ́. Àwa ń fi eléyìí fi dára wa lójú pé pẹ̀lú ògo Ọlọ́run, gbogbo àwọn èyí tó bá jẹ́ pé ó bá ti jáde ní àtẹ̀jáde ní òyìnbó, Ògbómọ̀ṣọ́ Muslim Justice Forum wọ́n mọ̀ bá wa convert ẹ̀ sí Yorùbá, a ó mọ̀ gbé sétí gbọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wa. Ẹ má bínú, ọ̀pọ̀lọ́ kàwé ló gbóyìnbó, ó sì lè kọ òyìnbó, ṣùgbọ́n tó bá jẹ́ ibi ká jókòó ká pa fẹ́ wo nǹkan kan ni, lópin ìgbà tó bá jẹ́ pé òyìnbó náà ni wọ́n máa ń sọ, wọ́n fẹ́ sọ, ó lè má lọ létí ẹ̀, ó lè má dà láàmú torí pé tí ń sọ gbogbo ìgbà ni. Ẹ fẹ́ sọ̀rọ̀ nípa Ògbómọ̀ṣọ́ fọ́mọ Ògbómọ̀ṣọ́, ẹ ń fi òyìnbó ẹ fi ń bá a sọ, báwo la ṣe lérò wípé bóyá ó lè kọbi ara sí i. Inú òfin jẹ́ pọ̀pọ̀lọpọ̀ mọ ìtumọ̀ àti nǹkan tí wọ́n lè dá sí lórí ọ̀rọ̀ tí ń lọ nínú Ògbómọ̀ṣọ́. Èyí t'Ọlọ́run bá fún wa lágbára, a ó mọ̀ sọ̀rọ̀ nípa rẹ̀, a ó mọ̀ tú sí Yorùbá. Ṣùgbọ́n ká tó lọ jìnnà, ọ̀rọ̀ tí mo gbọ́ lórí platform wọn nìyí, lórí Ògbómọ̀ṣọ́ Muslim Justice Forum. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àkí gbogbo wa pé a kú ojúmọ́, a kú dédé àkókò yìí, àsìkò afẹ́rẹ́ yìí, Ọlọ́run yóò jẹ́ kí ó bá wa láàmú, kò ní jẹ́ ó jẹ́ ìnira fún wa. Àlùbáríkà Muhammadu sallallahu alaihi wasallam. Àdúpẹ́, àwọn bàbá wa mọ́nímọ́ní, àwọn bàbá wa mọ̀yànmọ̀yàn, wọn á ní sọ́ni bá rìn sọ́ni bá rẹ́. Àwọn kan wá sọ́dún ọkọ̀ tí wọ́n ń pè wọ́n ní sọ́ni bá rẹ́, àwọn kan ní sọ́ni bá rìn. Kódà èmi náà lọ́rẹ̀ẹ́ kan tí ń jẹ́ Timothy asọ́ni bá rẹ́. So yìí túmọ̀ sí ti bàbá wa Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ tòní, kábíyèsí bàbá, His Imperial Majesty Ọba Ghandi Afọlábí Ọláoyè Orúmọgẹ́gẹ́ the Third, Wàmàndà alẹ́ òkàna àmínà, wàràfàànà màkàna àlíyà, wàá iná júndàná lahumul ghalibun. Lójú yín lẹ́yìn yín bá a ti ń ṣe ọ̀nà Ọlọ́run ṣì ń gbà. Òun ló túmọ̀ sí àwọn tẹ́ ẹ bá rìn tẹ́ ẹ bá rẹ́, ẹ sì wẹ́ni ire fi tira, ẹ gbéṣẹ̀ lórí àwọn ẹsẹ̀ àwọn baba ńlá baba yín gbé kalẹ̀. Bàbá wa Akíntọ́lá Àjàlá Àgbé, nígbà táwọn náà máa rìn, wọ́n fa Yọ̀rósìjí, wọ́n fi sìnkí ara wọn, wọ́n fi Dáúdà Adégbérú, wọ́n fi sìnkí ara wọn. Bàbá wa Ṣọ̀ún Ajagungbádé Ìtàná, ìgbà táwọn náà máa rìn, wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn tírá nínú àwọn tó jólùfẹ́ dáadáa. Lára ni bàbá rẹ̀ Àgù, lára wọn ni àwọn ọ̀tọ̀kùlú ọmọ Ògbómọ̀ṣọ́ tí wọ́n ń bẹ lókè tí wọ́n pọ̀, táyé ò ní gbà wá láti máa dárúkọ wọn. Nígbà tí bàbá wa Àkàlà táwọn náà ó ṣe tiwọn, wọ́n wẹ́ni bá rìn, Bọ́lárùmí Hashim,
àwọn náà ó wà lára àwọn tí wọ́n bára tò tí wọ́n fara tì nígbà tí bàbá wa Ṣọ̀ún Tèní tó jẹ́ pé òun náà ni tàná tàná náà ni tèní tí ò sí yàtọ̀ àwọn náà mú bàbá wa aṣíwájú tuntun tilẹ̀ Ògbómọ̀ṣọ́ Professor Adéṣọlá Adépọ̀jù Àṣepa àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n mú tira gbogbo ẹ̀ wá ń jọra wọn kí ló fa tótónu yìí oore ọ̀tun ọ̀tun ní ń wọlé dé bá bàbá bẹ́ẹ̀ ni gbéga ń lé bá bàbá tàná ò jọ tòní tòní ò jọ tàná kódà tòní ò tún ní jọ tọ̀la àlùbáríkà Muhammadu nínú ọ̀sẹ̀ yìí nìkan ṣoṣo láàrin ọ̀sẹ̀ yìí nìkan ṣoṣo oore gbáǹkọ́gbì mẹ́ta ló wọlé sínú ìlú Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí n tá a mọ̀ kàn ní Muslim Justice yìí sí àwa kì í ríra tí ò lọ́mọ nínú a ò ní sọ ohun tá a rí a sì ní sọ ohun tá a mọ̀ mo gbọ́ ohun tó sọ ní ṣé gbogbo tí èèyàn bá rí náà ni a máa ń sọ bẹ́ẹ̀ ni àwọn nǹkan kan wà tó yẹ kẹ́ ẹ sọ torí pé látara sísọ ni ó tú ìgbésẹ̀ ẹ̀rọ wọn ká látara sísọ náà ni ó ba ìgbìmọ̀ aburú wọn jẹ́ ṣùgbọ́n tẹ́ ẹ bá dákẹ́ tẹ́ ẹ sọ òun làwọn ìjọba tòní náà fi ń sọ pé if you see something say something torí nígbà tó o bá padà sọ tá a bá padà mọ̀ pé wọn náà gbọ́ sí ò sọ á jọ sọ pé ẹjọ́ ń gbìmọ̀ ọ̀tẹ̀ láti dà lúrú láti bà nǹkan jẹ́ ni. ibi tí mo fẹ́ lọ kọ́rọ̀ ọmọ ìyá wọn ni pé bàbá wa Ṣọ̀ún Tòní ọlọ́mọṣẹ́ àjẹ́ àrí wọn pẹ́ wọ́n ṣègbésẹ̀ wọ́n gbéra wọn lọ sọ́dọ̀ NAU National Open University olú ìlú wa ti Nàìjíríà l'Àbújá àwọn pẹ̀lú ẹni tó kọ́kọ́ jẹ ọ̀gá àgbà NAU ní Nàìjíríà Dr. Níran Oyèkalẹ̀ táwọn náà jẹ́ ọmọ bíbí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ àti bàbá wa síwájú Ògbómọ̀ṣọ́ Professor Adéṣọlá Adépọ̀jù pẹ̀lú bàbá wa Ṣọ̀ún àtàwọn ẹntọ́rẹ́jì wọn lọ bá ọ̀gá àgbà tí ń bẹ ń bẹ̀ lọ́wọ́ yìí ó sì jẹ́ wọn níhò ní tí mo fẹ́ lọ́dọ̀ rẹ ọ̀gá àgbà ni pé ìlú mi náà ń pòǹgbẹ National Open University bó ṣe wà ní Ìbàdàn tó wà ńìlọrin mo fẹ́ kó wà l'Ógbómọ̀ṣọ́ mi náà wọ́n sì buwọ́lù lẹ́sẹ̀ kan náà àmọ́ kú oríire kódà wọ́n tún láwọn ò yan ìgbìmọ̀ wá tí ó wàá wò tí wọ́n sì sọ pé ibi ìdá púpọ̀ bàbá Ṣọ̀ún akínyìn Ọlọ́run ní dá yín lágara kò sí ní dẹ́mi yín légbodò àwa táwa ń ṣàdúrà fún yín gbogbo tá a wí fún yín náà Ọlọ́run ṣàṣe bẹ́ẹ̀ fún wa. bẹ́ẹ̀ níjẹta bàbá tún gbéra láti Àbújá kan náà ó dọ́dọ̀ Minister of Communication Innovation and Digital Economy Dr. Bọ̀sún Tìjání tí àwọn náà tí wọ́n gba bàbá lálejò tínú wọn sì dùn tẹ̀rín tọ̀yàyà eléyìí ó bú yẹríyẹrí fẹ́yìn tẹ́ ẹ̀ bá gbọ́ tẹ́ ẹ̀ tí mọ̀ kábíyèsí fẹ́ dá àkọ́kọ́ internet radio network kalẹ̀ eléyìí tó jẹ́ irú rẹ̀ àkọ́kọ́ ní Nàìjíríà bàbá fẹ́ dá a kalẹ̀ sáàfin láti máa fi bá gbogbo ọ̀gọ̀rọ̀ ọmọ ìlú sọ̀rọ̀ lágbàáyé gbogbo ibi tá a bá wà bí mo ṣe wà nínú ilé mi náà èmi náà lè tún sí rédíò bàbá tí màá gbọ́ ohun tí bàbá ń sọ láàfin tí ó ṣẹ̀ṣẹ̀ nídìí àwọ̀ stúdíò gbogbo ohun tí wọ́n bá fẹ́ ṣe tí wọ́n bá ti wọ stúdíò lọ́dọ̀ bàbá gbogbo àmọ́ gbọ́ ketekete àkọ́kọ́ rú ẹ̀ internet radio network eléyìí tí inú mínísítà dùn púpọ̀ tí wọ́n sì ṣetán láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú bàbá wa Ṣọ̀ún láti wá bá wọn ṣe gbogbo ohun tó bá yẹ kí wọ́n ṣe pẹ̀lú ẹ̀ ló di méjì ẹlẹ́ẹ̀kẹta orí ńlá tó tún wọlé níjọ́ kan náà bàbá wa tún gbéra wọ́n lọ sí iléeṣẹ́ Galaxy Backbone yìí àwọn náà wọ́n wà nílànà technology à ń ṣe fóònù ni à ń ṣe electronic gadget ní gbogbo àwọn nǹkan tó ń ṣe wọ́n lọ sọ́dọ̀ ẹni tó jẹ́ founder olùdásílẹ̀ tóun náà ló tún wá ń darí ẹ̀ òun náà ni chief executive officer òun ni managing director ẹni tá à tún wá ń wí
ibi tọ́lọ́run kẹwàá dé òun náà tún jọ ọmọ Ògbómọ̀ṣọ́. Bàbá wa síwájú tilẹ̀ Ògbómọ̀ṣọ́ náà ló mú wọn débẹ̀ tí wọ́n jọ fara wọn lọ́wọ́ débẹ̀ tí wọ́n jọ kọ́wọ̀ rìn débẹ̀ tí wọ́n jọ kẹ́yẹ débẹ̀. Inú wọn dùn àtàwọn àti àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ wọn ní Galaxy Backbone. Wọ́n gba bàbá lálejò tẹ̀ríntọ̀yàyà tìlù tìfọn. Wọ́n pọ́n bàbá lé, wọ́n yẹ́ bàbá sí. Tí Professor Ibrahim Adéyanjú, àwọn ni ọmọ ìlú wa Ògbómọ̀ṣọ́ tí wọ́n ní iléeṣẹ́ náà, tí wọ́n sì fi ń dá bàbá lójú pé láìpẹ́ irú rẹ̀ ó lálẹ́ wù nínú ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Eléyìí tó lọ́pẹ́, ọba tó ṣe wá dáadáa, tó la aláṣíwájú dáadáa. Ẹ dákun torí tọ́lọ́run, bó bá wù ọ́, bóyá kìrìsìtẹ́nì ni wọ́, èmi ò mọ̀, bóyá mùsùlùmí ni wọ́, èmi ò mọ̀, oníṣẹ̀ṣe ni ọ́, èmi ò mọ̀, àmọ́ náà àwọn tá a jẹ níwọ̀ ká ṣàdúrà fún, wọ́n fẹ́ràn wa, àwọn fẹ́ràn wa, òun náà làwọn olórí wa yìí. Kò wá sọ pé ní tìtorí pé à ń ṣàdúrà fún wọn bóyá a lè sọ pé a pẹ̀ wọ́n ṣàkíyèsí. Àwọn bàbá wa, ọba ìlú wa, Ọlọ́run dákun má ṣà bá wa pẹ̀lú wọn, Ọlọ́run bá dúró tì wọ́n, Ọlọ́run má gbé wọn ṣubú ní kọ̀rọ̀, má gbé wọn ṣubú ní gbangba, àtàwa àtàwọn, Ọlọ́run dákun má ṣà fi bá wa lò. Torí ọ̀jọ̀gbọ́n náà àwọn àáfàá ojú oyé wa pé ànẹ́límárì látẹ̀sà lọ́wọ́ bó ṣe rí kọ́rin ìnáwó ìnálkọ̀rin ìná bílímù kọ́ra ní ẹ̀kí tẹ̀jì ìnálkọ̀rin ìná bílímù kọ́ra ní ẹ̀kí tẹ̀jì. Tó bá fẹ́ mọ bí yàn ti rí, tó fẹ́ mọ pàápàá ọmọ ènìyàn, má lọ bá a gangan kó o bí léèrè. Àwọn tán jọ ń kọ́wọ̀ rìn, tán jọ ń kọ́wọ̀ pọ̀ pé wá lágbájá tó ń bá rìn bó ló ti jẹ́. Èyí ló fà á tí bàbá wa aṣíwájú tuntun tilẹ̀ Ògbómọ̀ṣọ́, àwọn náà gbẹ́sẹ̀ lé ní tí aṣíwájú ilẹ̀ Ògbómọ̀ṣọ́ tàná, Dr. Sunday Adéwùsì, IG, the youngest IG in Nigeria ever. Ògbómọ̀ṣọ́ náà ló ní rẹ́kọ̀dù yẹn. Àwọn náà wọ́n ṣe kutukutu, wọ́n ṣe gbangba nígbà tí wọ́n fi ń bẹ lórí oyè náà. Bàbá wa tò ní aṣíwájú tí wọ́n jẹ yìí, a lè sọ pé láàrin bí oṣù kan oṣù méjì tí wọ́n jẹ aṣíwájú yìí, ǹjẹ́ ní máa sọ pé kódà wọ́n ti ṣe ju bàbá aṣíwájú tàná lọ. Bẹ́ẹ̀ ni, ẹni rí bàbá rí yóò fẹ́ kọ́ ọmọ òun kó ní lápá ju òun lọ, kọ́ ọmọ òun ṣoríire ju òun lọ. Bàbá tó bá ti dúndò pé òun lòun fẹ́ ṣoríire ju gbogbo àwọn ọmọ òun lọ, bàbá náà ò ní lárí. Èyí àfi tọrọ fún bàbá wa Jí Adéwùsì. Kìrìsìtẹ́nì ni wọ́n, kéèyàn máa dà ọ́ láàmú pé ìwọ ṣe ṣàdúrà fún kìrìsìtẹ́nì, Ọlọ́run má ṣà kẹ́ gbogbo wọn, Ọlọ́run bá ṣàbà yááfì wọn. Àtàwọn tó dàbí wọn, bàbá wa Ṣípa tí wọ́n ń ṣe bẹ́ẹ̀, Professor Ibrahim Adéyanjú àti Dr. Níran Oyèkalẹ̀ àtàwọn bẹ́ẹ̀ tó sápamọ́ tí ò tí hàn sáyé tí wọ́n ń ṣe takuntakun nílẹ̀ Ògbómọ̀ṣọ́ kó fi ga síwájú. Àtàwa bẹ́ẹ̀ tá à ń ṣe ní bọ́wọ́ ikú ṣe mọ tá a fi ń bọ́jú. Ọlọ́run má ṣàkún gbogbo wa lápá, Ọlọ́run kó ràn wá ṣe, Ọlọ́run kó fún wa ní àlékún àlàáfíà, Ọlọ́run kó ṣe àlékún ìdẹ̀ra ìdẹ̀kùn fún wa àti gbogbo wa. Gbogbo ọ̀nà sí wa, Ọlọ́run dákun má jẹ́ ó bàjẹ́. Àwa tí a wà lórí àìsàn, Ọlọ́run má ṣà gbé wa dìde. Àwa tí a wà lọ́wọ́ ó fẹ́ rọbí, ó fẹ́ bí, Ọlọ́run má ṣà bá wa ṣe rọrùn fún wọn. Kọ́bílà wìládà, wàhíńdà wìládà, wàbádà wìládà. Gbogbo arìnrìn-àjò inú wa, Ọlọ́run dákun má ṣà bá wa fi ṣọ́ ẹ̀ṣọ́ wọn. Gbogbo ẹni tára ni Ọlọ́run má ṣà bá wa wò wọ́n sàn. Gbogbo ẹni tí ń bẹ inú ìdẹ̀kùn, inú ìdẹ̀ra, Ọlọ́run dákun má mú kúrò láéláé tí ò bá ti yapa sí tìwọ Ọlọ́run àti sí tìlú rẹ̀. Gbogbo ẹni tí ń bẹ lórí pétọ̀ à ń wojú, Ọlọ́run má ṣà ṣídẹ̀kùn fẹ́mi náà, ṣídẹ̀kùn fáwa náà, Ọlọ́run má ṣà ṣídẹ̀kùn fún wa. Ọlọ́run gbàdúrà wa lápapọ̀. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo lérò wípé gbogbo wa la ti gbọ́ àlàyé tí àwọn brọ́dà wa yìí tí wọ́n ṣe. Wọ́n ṣe sórí platform yẹn ni mo gbọ́. Mo wá rí i pé àwọn ọ̀rọ̀ tó múnádóko ni, tó sì yẹ kí àwọn etí mi kó bá wa gbọ́, ló ṣe kí n fi gbé wá. Ṣùgbọ́n láti pé kí n má lọ jìnnà púpọ̀ jù
lórí ìrawọ́ ẹ̀bẹ̀ mi tí mò ń rawọ́ ẹ̀bẹ̀ mi. Wọ́n á fẹ́ ra ọwọ́ ẹ̀bẹ̀ mi sọ́dọ̀ pàtàkì jùlọ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olóyè ààfin. Ẹlẹ́ẹ̀kejì, gbogbo ẹ̀yin mọ́gàjí ilé ọba. Ẹlẹ́ẹ̀kẹta, àwọn Imam in Council. Pàtàkì jùlọ pàápàá àwọn àìmà ló tó kan Imam in Council, ló tó ẹ̀sẹ̀ tó wá kan Special Committee on Islamic Affairs. Torí pé àwọn báyàn du ipò, wọn sì báyàn gbé ẹnìkankan sórí ipò. Náwó lọ́lọ́run bá ṣe wọ́n. Àwọn gbajúmọ̀ tí wọ́n ná lórí ẹ̀sìn tá sì ná lórí ìlú ni. So ọ̀rọ̀ wọn ti kúrò lọ́rọ̀ wípé à ń lọ sójú ogun kan pé ojú ogun la wà yìí. Bàbá wa dà, bàbá wa rèé. Àbá gbọ́dọ̀ wà nílé ni tí wọ́n padà wá jábọ̀ fún wọn nílé. Tá a bá fẹ́ kí olórí ogun kó bógun lọ. Ẹni tán fẹ́ lọ rí kógun bá tán tí wá bá pàdé lójú agbo gbogbo ọ̀nà gbogbo ààyè wọ́n fi wọ́nà kó jẹ́ pé wọ́n ṣe mú ẹ̀mí rẹ̀ wálẹ̀ ni wọ́n mọ̀ wá. Bí kò bá sojú wa nígbà ayé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, a rí wò lórí fídíò tí wọ́n ṣe, fíìmù tí wọ́n ṣe tí wọ́n ń pè ní The Message. A rí wò wípé lójú ogun ẹni tí wọ́n rán tán ní kó wá pa Sayyidina Hamza kò torí ẹni kankan lọ sójú ogun yẹn. Gbogbo bí kálukú ṣe ń ju ọfà ní ìtàn jù ní òun ò lé ẹlòmíì kankan káàkiri mọ́. Tágẹ́ẹ̀tì rẹ̀ Sayyidina Hamza ni ń wá kiri àfìgbà tó rí pé òun mú Sayyidina Hamza wá sílẹ̀. So nígbà tí wọ́n bá mú olórí ìlú lọ sójú ogun, ìyẹn ti mọ̀ pé ogun ti parí nìyẹn. Fáwọn tán bá ti mọ̀ pé wọ́n ti gbọ́ orí àbí tán rí mọ́ ti ṣe ń play chess, wọ́n ó rí pé tó fi di the last minute of the game ni wọ́n sì mọ̀ defend the king. Even queen tí ń sáyà ọba, òun gangan yóò tún rútù lẹ̀ tó tún mọ̀ pa wọn sọ́jà lọ tó tún jọ mọ̀ protect ọba. Wọ́n fi mọ̀ pé kọ́nà bá kú fún wa ní aya rere tí ó wà ní ẹ̀dẹ̀ ọkọ tí ó mọ̀ protect ẹ̀. Kọ́nà bá kí ó mọ̀ bá wa ní nǹkan jẹ́. Èyí ni wọ́n mú mi tí mo fi wá fẹ́ bẹ gbogbo àwọn olóyè ẹ̀sìn lókè tí wọ́n wà ní state level ìyẹn ní Ìbàdàn lọ́hùn. Mo ń fi eléyìí mo fi ń pe bàbá wa mufti fún gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́, bàbá wa Muqaddamul Warisin fún gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́, bàbá wa Farul Ulama fún gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́. Mo fi ń bẹ̀ yín, iṣẹ́ tí Ọlọ́run gbé lé yín lọ́wọ́, tí ìlú gbé lé yín lọ́wọ́, tí gbogbo state gbé lé yín lọ́wọ́, ẹyọ kọ̀ọ̀kan tó wà lọ́wọ́ gbogbo yín ẹ ò lè jẹ́ tán títí dọjọ́ ìgbéǹde àlìkìyámà. Ohun tó ń ṣẹlẹ̀ nílùú kò jẹ́ ká fẹ́ lè rí ipa yín either nínú ìlú tàbí ní gbogbo state lápapọ̀. Táyé pé àṣẹ ìrí ní fídíò àbí nǹkan kan, ọpẹ́ ni fọ́lọ́run. Muqaddam Warisin àwọn náà sọ̀rọ̀ nípa Ọ̀yọ́ state kìíní kan, àwọn náà lọ rí ṣe kìíní, àwọn náà lọ rí ṣe kìíní, ọmọ ìlú wa ní táwọn náà fi lè mọ́ tọ́ka wípé oyè tí wọ́n jẹ nìyẹn. So ìtàn ṣe yẹn tó jọmọ́ bí oyè wọn ni iná fi ní kọ́ ẹ́ páwọn náà ni ó lè ṣe. The same thing bẹ́ẹ̀ náà ni ti bàbá wa Farul Ulama àti bàbá wa mufti. Mo ṣe ọ̀rọ̀ láàrin ọmọ kéwú gẹ́gẹ́ bí àbúrò sí gbogbo yín. Mo send the voice note kan sí yín, èèyàn kan ní
àwọn mo pín sọ́dọ̀ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ní àdásọ wípé ẹ̀yin gbogbo yìí ni mò ń bá wí lórí ọ̀rọ̀ ìlú. Ọ̀rọ̀ tí mo sọ níjọ́ náà bí ẹni wípé mo ti fọ̀ sí wípé bàbá wa Al-Mufassir ti ìlú Ògbómọ̀ṣọ́ tí wọ́n jáde láyé, bẹ́ẹ̀ ni pé mo ti rí wípé yóò ṣẹlẹ̀. Mo fi ń sọ fún yín pé ẹ bá wa kún ìmáàmù ààfin lọ́wọ́ nínú gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe. Ìbàjẹ́ ó máa wáyé lọ́tùn, yóò máa wáyé lósì. Kò sí nǹkan míì tẹ́ lè ṣe ju wípé ibi tó bá yẹ ká jọ ṣàtúnṣe fúnra wa lájọ ṣàtúnṣe. In tó dùn mọ́ mi jù nínú rẹ̀ náà ni pé gbogbo yín yìí kò sẹ́ni tí ò ti bá àwọn ilẹ̀ Haúsá tí ò ti bá wọn ṣe, tó jẹ́ pé ẹ ti mọ bí ọ̀pọ̀lọpọ̀ náà ti ṣe ń ṣe. Ká tó wá pọ̀rọ̀ tá ń wí ọ̀rọ̀ ilẹ̀ Haúsá àbí ọ̀rọ̀ ilẹ̀ Haúsá kọ́, ọ̀rọ̀ ẹ̀sìn ni a sì gbọ́dọ̀ tú gẹ́gẹ́ bí títẹ̀sìn. Kò sẹ́ni tán gbéṣẹ́ ẹ̀sìn ẹyọ kan lé lọ́wọ́ ní gbogbo àgbáyé tí ó sọ fún wa wípé òun ṣe láṣẹ yanjú dijọ́ tí ó fi jáde láyé. Àṣe ìṣítán ni ìgbà tẹ́lómi ìbádé tó bá wá gbé. Èmi ni mo dé tí mo fẹ́ gba ipò lágbára tí mo fẹ́ mọ́ ṣe lójú ọ̀nà títẹ̀sìn. Ní títẹ̀sìn gangan wọ́n máa ń fìyàn jóyè ẹ̀sìn láti pé kó wá ṣe ìdàgbàsókè fún ìlú àti fún ẹ̀sìn, àmọ́ kìí ṣe lórí ìmọ̀. Ẹni tó bá joyè lórí ìmọ̀ kò lè lo ìmọ̀ tán tó fi dijọ́ ìgbéǹde àlùkìyámà. Ọ̀rọ̀ Mufassiru Ògbómọ̀ṣọ́ ni mo fẹ́ sọ. Mo rí àwọn kinní kan tí ń lọ lórí Facebook kálẹ̀ káàkiri, bó tilẹ̀ jẹ́ pé mi ò kákún, torí pé ibi tí mo gbé ti rí àtẹ̀jáde yìí ó jẹ́ ni tí mo ti kì ń lọ wípé kó má lu fọ́tò mi láti máa fi ba ìlú jẹ́ àti kábíyèsí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tó jẹ́ pé ó fara pamọ́ sẹ́yìn fọ́tò yẹn ni. À ń pè ní Muhammad Jamiu. Tó bá jẹ́ pé ọmọ Ògbómọ̀ṣọ́ ni, alálẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ yóò mọ̀ bá wa dá lórí ẹ̀, lórí bí ṣe ń wá ìṣubú ìlú Ògbómọ̀ṣọ́. Tí ìbá ṣe ọmọ Ògbómọ̀ṣọ́ ní ṣe tó ń ṣe yẹn, gbogbo bó bá ṣe jẹ́ ibi yóò tó bá gbé ti wá, afàsíkò tó Ọlọ́run bá wípé gbogbo irú ìjìyà tọ́lọ́run bá máa fi jẹ ẹni tí ń bá ń wá ìṣubú fún ìlú ọmọlàkejì, Ọlọ́run bá yóò bá wa ṣe fún. Àbúrò wípé kí kórí báyìí gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ fún yín, àfún Ọlọ́run bá ní ìdájọ́ ni ẹ lórí ẹni kankan nínú wa. Èyí tí wọ́n fẹ́ sọ níbí yóò fẹ́ ya gbogbo wa lẹ́nu wípé ayé Mufassiru tó sílẹ̀ kì í sáyẹ̀ tó lè mí nǹkan kan nínú ìlú Ògbómọ̀ṣọ́ tó lè mí wá jìgìjìgì torí pé ká mọ́ rí nǹkan tá a fẹ́ ṣe láti mọ́ bá yí òun kọ́. Àkọ́kọ́ ni wípé kò ṣeé ṣe, kò tí ẹ̀ bọ́ sí, èyàn ò lè sọ lọ́rọ̀ fún mi, kò sì lè ṣe láwàdà fún mi kí n gbọ́ kí n gbà. Etí mi gan ò lè bá wa gbọ́ níta tàbí kó bá wa gbà ní pé Mufti Fáàrù àti Kéré pé wọ́n tẹ̀ lè sojú kòkòrò pé wọ́n fẹ́ jẹ Mufassiru l'Ògbómọ̀ṣọ́. Ṣé ìtọ́wà lọ́wọ́ wọn gan sí wọ́n tí ìjẹ́ tán tó jẹ́ ti gbogbo state? Tá bá bá wọn nídìí wípé àwọn náà wọn bá fẹ́ jẹ Mufassiru l'Ògbómọ̀ṣọ́, a jẹ́ pé torí iṣẹ́ Ọlọ́run kọ́ ni wọ́n ń ṣe, wọ́n ń ṣiṣẹ́ káyé ọmọ wọn nù. Nígbàtá lọ́hùn ò tí pé kí wọ́n mọ̀ wọ́n níbi èyí tó wà lọ́wọ́ wọn, èròǹgbà wọn ni pé wọ́n mọ̀ wọ́n láti ibi títí Mufassiru t'Ògbómọ̀ṣọ́ nù. Wọ́n ń fẹ́ ká máa héèlì àwọn nílùú Ògbómọ̀ṣọ́ torí pé Yunusa ti gbé ṣéhù ó ti gbé wọ̀lú. Àwọn náà fẹ́ ká máa pariwo àwọn nílùú nù. Tí ìbá ṣe pé wọ́n bá fẹ́ ṣe torí ká máa pariwo wọn nílùú, ẹ lọ rèé tún ọ́fíìsì yẹn ṣe dáadáa
àwọn tó bá jẹ́ ẹ̀tọ́ yín ìrìn àjò tó bá yẹ kẹrin ní state táwọn ọmọ rí yín tínú wọ́n mọ̀dù táwọn mọ̀ jẹ nínú àlùbáríkà yín ìlókù tẹ́ mọ̀ ṣe anything that has to do with post nílùú Ògbómọ̀ṣọ́ tẹ́ bá lẹ́ ranjú sí ẹ fẹ́ dá wàhálà alẹ́ lù ní kódà kó ṣe pé gun yín ló bá kàn àbí náà bá ń ṣe ẹlòmíì ọ̀yà jẹ́ ni wọ́n mọ̀ sọ pé lágbájá ilé wọn kódà wọ́n mọ̀ jẹ nǹkan báyìí l'Ógbómọ̀ṣọ́ lágbájá òun ló jẹ ti stéètì tàmọ̀dún ló jẹ t'Ògbómọ̀ṣọ́ tó jẹ́ tìran wọn yóò yà wáyé bẹ́ẹ̀ ni àwọn okọ̀ rẹ̀ ti jẹ́ àwọn alájí àgbà ìran wọn ló dáwọ́là lọ́nà káàkiri àwọn àfá ńlá wọ́n ló dáwọ́là káàkiri náà tẹ́nìkan kan ò lè stọ́pù wọn ilé ìdásàláti gbogbo àwọn ọmọ wọn ló dáwọ́là kálẹ̀ káàkiri tẹ́nìkan kò stọ́pù wọn ẹ̀yin náà ẹ make sure wípé ipò ibi tán fi yín jẹ ẹ jókòó kẹ́ justify rẹ̀ káyé ọmọ yín mọ̀ wípé ipò tán fún yìí ní tòótọ́ ẹ ti rí lò and it has been said several times wípé charity begins at home ilé láti kẹ́sọ̀ọ́ ròde nínú ọ̀rọ̀ tí mo sọ fún yín níjọ́sí mo sẹ́ndì sí yín mo sọ ní sọ pé kẹ́ ẹ ṣe ra yín lọ́kan láti wá àlàáfíà wá fún ìlú Ògbómọ̀ṣọ́ bẹ̀rẹ̀ látorí kúnkúnni lọ́wọ́ tẹ́ bá kúnni lọ́wọ́ pẹ̀lú ẹni tí ń ṣe ìmáàmù ààfin láti pé kí ìmáàmù ààfin ó lè bá àríṣẹ́ wọn ṣe èyí nígbà táwọn kan ń gbé speculations kálẹ̀ káàkiri pé wọ́n sọ pé ìmáàmù ààfin wọ́n ní wọ́n náà ní nǹkan òkèwú wọ́n torí rẹ̀ wọ́n lọ sáàfin wọ́n torí rẹ̀ wọ́n ṣe kinní kan tó yẹ pé ní abẹ́ ọ̀rọ̀ yẹn náà lẹ́ ń sọ kiri nígbà náà tí Kábísọ́lá fi ń ya fọ́tò wípé ẹ̀ ń lọ rí ṣe meeting lórí Yunusa nípa ẹ̀fẹ́ pa Yunusa nígbà náà wípé wọ́n lè lọ rí pẹran ní time yẹn mo expect pé nǹkan tó ṣe nígbà náà nǹkan pàpà bóyá ẹ lè jáde pé ẹ ò lè accuse ẹ ò lè pè lẹ́jọ́ rẹ̀ but ẹ ò ṣe ẹnìkan kò dẹ̀ lè stop yín ẹnìkan kò dẹ̀ lè force yín láti pé kẹ́ ṣe nǹkan tá ìṣetán láti pé ẹ fẹ́ ṣe but kí ló yẹ ká mọ́ sọ báyìí ni pé tí ọba tó bá tó wá di pé ẹ tún wá débi wípé lábẹ́ ọ̀rọ̀ yìí a tún wá bárú ẹ̀yin tó yẹ kẹ́ ẹ mọ́ sẹ́tù ibi tí nǹkan bá kù díẹ̀ káàtó sí tó bá wá di pẹ́yìn náà látún wá ń bá nínú pẹ́yìn tó wá ń lọ rèé dáná omi ẹ ò wá láàfíà fún Ògbómọ̀ṣọ́ o a jẹ́ pé Ọlọ́run ní kẹ́ ẹ fojú ara yín hàn fún wa nílùú Ògbómọ̀ṣọ́ nù pé ẹ̀yin náà ń f'Ògbómọ̀ṣọ́ ẹ fẹ́ fi ṣayé ni láti pé káyé ọmọ yín ayé ti mọ̀ yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò tẹ́yín lọ́rùn tó ẹ tún fẹ́ káyé ó tún mọ̀ yín jù bẹ́ẹ̀ lọ ni èrè ń tẹ́ fẹ́ sá nìyẹn àmọ́ tí ò bá rí bẹ́ẹ̀ bàbá wa Mukadam Wasiu mú ò tí rí gbíníjábà ìṣe nínú iṣẹ́ wáàzì pàtàkì jùlọ tó tó wá lọ rèé jẹ́ ara àtomi oníwàásí àgbáyé bàbá oníwàásí àgbáyé tó tún wá jẹ́ gbíníjá tó yẹ pé kódà wọ́n tún ṣe àwọn nǹkan láti dedicate fún bàbá oníwàásí àgbáyé pé àwọn emulate wọn as a role model as àfá wọn mélòó náà tí ìṣe débẹ̀ nínú tí bàbá oníwàásí àgbáyé ṣe láti pé iṣẹ́ tí bàbá oníwàásí àgbáyé ṣe kó má bàjẹ́ wọn ò ṣe torí Ìlọrin wọ́n ṣe lórí Islam ni ó dẹ̀ fẹ́ káàkiri tán fi ń pèèyàn lóníwàásí àgbáyé tínú ẹ̀yin náà fi ń dùn tẹ́ ń fi lè múrú wọn pé bàbá mi ni àwọn ni mo tẹ̀lé gẹ́gẹ́ bí bàbá oníwàásí àgbáyé wọ́n ṣe dáadáa láyé fi ń sọ̀rọ̀ wọn gbogbo tí ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ nísìn irú bẹ́ẹ̀ ti fẹ́ ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ sẹ́yìn bàbá oníwàásí àgbáyé mọ́ ṣe parí rẹ̀ nígbà tó délẹ̀ tán làwọn tó ń rí gbogbo irú fídíò yẹn nírú àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí bàbá wa ìmámù Ọ̀fà láàrin wọn pẹ̀lú àwọn ẹbí wọn lórí pé àjẹ ìmámù
sẹ́yìn náà ṣé kò yẹ kẹ́ emulate wọn. Èmi tí mo bá ní mi ò gbọ́ wípé àwọn gangan tún ń pè yín pé kẹ́ wá jẹ́ Mufasiru Ògbómọ̀ṣọ́, a ò fẹ́ dáná bọ ọ̀rọ̀ tó wà nílẹ̀ lọ́ba níka tó ti bẹ̀rẹ̀ lẹ́wìí. Tí mi ò bá sì gbọ́, tí mi ò sì ní evidence, mi ò ní sọ. Mi ò ní sọ. Ó dẹ̀ kẹ́ mọ̀ pé tá a bá fi ń sọ̀rọ̀ eléyìí, in tó lè mú tí mi ò fi lè pè kankan nínú yín lẹ́yìn mọ́ ní gbogbo ayé ń gbọ́ yìí. Ọ̀rọ̀ tí mo send sí yín, ọ̀rọ̀ tó wà very 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 important lórí ìlú ni. Ọ̀kan kan nínú yín ò fún mi lésì lórí ọ̀rọ̀ tí mo send sí yín. Lórí pé torí pé mo fẹ́ láti pé kẹ́ lo agbára yín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti bá wa wá àlàáfíà sílùú, láti pé kẹ́ kún bàbá wa Ìmámù Ògbómọ̀ṣọ́, Ìmámù okọ̀ rẹ̀ ti jẹ́ ààfin ìlú Ògbómọ̀ṣọ́, láti pé kẹ́ kún wọn lọ. Kò sẹ́ni tó fún mi lésì ọ̀rọ̀ yún. Kìí sọ̀rọ̀ ṣẹ́jú 5 ní ẹ̀yin èèyàn o. Ọ̀rọ̀ tó fẹ́ tó nǹkan bí 30 minutes ó dàbí pé ọ́díò bí 2 tàbí 3 ni. Tí time bá permit mi jọ kan máa gbé jáde tọ́rọ̀ bá lọ rí kan. Síbẹ̀ mi ni mo ṣe, mo ní right láti lè post nǹkan mi jáde. Mo ń sọ yìí ni láti pé ká lè bá fi protect nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́. 10 fẹ́ ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ tó fi rí tẹ́ ń fi rí tán fi ń gbé jáde lórí social media. Tán fi wọ́n sọ pé congratulation fẹ́ nìkan pé onítọ̀ ń wo àwọn tí mú ẹni tó fẹ́ jẹ Mufasiru Ògbómọ̀ṣọ́. There is a concrete evidence again tí mo gbọ́ tó sì confirm tí kìí ṣe bí lọ́pẹ́ ti lè parọ́ fún mi. Mi ò kí ń sọ̀rọ̀ pé kí n má lẹ́rìí lórí ọ̀rọ̀ mi. Ipe Alhaji Kosim Jimoh Kọ́lá náà lóun fẹ́ jẹ Mufasiru Ògbómọ̀ṣọ́. Iná èyí tí wọ́n dálẹ̀ yìí tí wọn ò tí ì pa. Iná èyí tí wọ́n dálẹ̀ yìí tí wọn ò tí ì pa náà èyí tí wọ́n dá sílẹ̀ yìí. Wọ́n tún fẹ́ lọ mọ́ ju àjẹ Mufasiru àjẹ Mufasiru. Gbogbo orú nǹkan báyẹn náà ní tán bá débẹ̀ yóò dàbí bí láàrin onísọ́la ni. Tàbá wá débẹ̀ tán tí wọ́n wà lórí gbàgbára ní lọ́dọ̀ àwọn alágbára, àwọn olówó àti gbogbo rẹ̀ pé ní tí ó bá dàkọ́dà. Acting capacity ò ní jẹ́ sí acting capacity mọ́. Ṣé acting capacity padà já sí acting capacity nígbà tí wọ́n fi bàbá Mufasiru wa àná jẹ tí wọ́n lọ yìí. Gbogbo wa la mọ̀ pé wrong. Even Yunusa mọ̀ pé wrong. Torí àwọn tán fà kalẹ̀ náà dóńdó pé bàbá wa náà nìkan fà kalẹ̀ torí pé àwọn kan ti wà níwájú wọn nínú interview as alleged, gẹ́gẹ́ bí ẹ̀yin tẹ́ ń ṣe interview nígbà náà tán ni wọ́n ṣe. Pé nígbà náà ni pé wọ́n lẹ́nìkan ló fi agbára fà wọ́n kalẹ̀ pé ẹni tẹ́ lónú. Wọ́n sì padà lò wọ́n. Ìgbà tán ni wọn ò ní gbà. As agreed and alleged. Tí lẹ́tà rẹ̀ náà ń bẹ tẹ́ bá fi ti yín pamọ́ kò pamọ́ láàfin. Tí wọ́n fi kọ lẹ́tà wípé ní tòótọ́ gbogbo wọn lè wà under probation ní gbogbo yín wà. Wípé nígbà tó bá ti délẹ̀ tán tí kábíyèsí bá dé, wọ́n ó yọ wọ́n kù, wọ́n ṣẹ̀ṣẹ̀ wá install wọn. Kábíyèsí dé, iná bá wàhálà nílẹ̀. Léyìí tá ń pò pọ̀ tí a ò tí ì yanjú di bá ṣe wà yìí. Tó yìí jẹ́ pé nínú àwọn tí wọ́n mọ̀ lórí nǹkan tí ń lọ nílùú Ògbómọ̀ṣọ́ tó jẹ́ pé àtìgbà àti bí ọpẹ́ ọyá náà ti gbé gbogbo wọn náà wọ́n padà sọ̀rọ̀ ní court náà tún láwọn tún fẹ́ máa du Mufasiru Ògbómọ̀ṣọ́. Kódà kó ṣe pé tí ìṣẹ́jú 2 ni kò yẹ kẹ́ni kankan ní kẹ́ fẹ́ jẹ́. No. Débi pé Jimoh Kọ́lá ní ó fi jáde pé òun fẹ́ jẹ Mufasiru ìlú Ògbómọ̀ṣọ́. Even as Ajanasi everybody ń wí, the history of Ajanasi fẹ́ go too deep nínú rẹ̀. Torí title tí kìí ṣe ti Jimoh Kọ́lá ni. Ká máa rojọ́ kiri báyìí by force ló fi di Ajanasi mọ́lù lórí. Tí agbára àti mọ̀mọ̀ àti gbogbo ẹ̀ mo lè sọ mo lè ṣe kíní táà fi rí nǹkan kan ṣe lórí rẹ̀ mọ́dìsìn yìí. Torí pé gbogbo wa
a ò fẹ́ hit pọ́lítì yẹn a mọ nǹkan tó ṣẹlẹ̀ sọ̀rọ̀ Ajánásì àkọ́kọ́ àmọ́ torí pé ajé kú kádẹ́yìn rẹ̀ nù iná fi mú Jímọ̀ Kọ̀lá mọ́ra pẹ̀lú bàbá mufti àná tó fi wá di pé alábọ́rùn tó fi wá di agbádámọ́ wa lọ́wọ́. So tá a bá sọ pé nínú negotiation pé mo sá gbọ́dọ̀ jẹ ní gbogbo ọ̀nà kí n jẹ Ajánásì àgbà fúnlú Ògbómọ̀ṣọ́, tá a bá sọ pé negotiation rú rẹ̀ náà lọ wà nílẹ̀ láàrin wọn pẹ̀lú Yunusa tó débẹ̀ tàì débẹ̀ tí wọ́n fi ń sáré wé àkókò rẹ̀ tí jẹ́ Ajánásì àgbà níráwà ní tẹ́fín stamp ẹ̀, tá a bá sọ pé ń tọ́fà negotiation yẹn ni a ò tí wrong lórí rẹ̀ kó tó di pé tírélà kó sí wọn láàrin. Ọ̀pọ̀lọpọ̀ ló kùn bí kò sẹ́ni tó lè sọ̀rọ̀ at that time. Ó sì fresh tẹ́mi yóò dá sí nígbà náà, èmi yóò bá pariwo. I wasn't online nígbà náà. Not until ìgbà tí bàbá wa mufti àná tí wọ́n jáde láyé tí ọ̀rọ̀ wa jẹ jáde níbi sàrá wọn tó di jọ́ kejì tí Síkírù sọ wípé Yunusa sọmọ nulẹ̀ àwọn bá ń ṣe ń wí wọ́n ti already wéráwà ní Ajánásì, wọ́n sì tún ti ń jọ ní problem díẹ̀díẹ̀ láàrin ara wọn. Torí I remember very well wípé lójú agbo níbi sàrá bàbá wa àdúrà tán máa ṣe wájú ilé tó níjọ́ méje tán máa ṣe, in one of the sittings gbogbo ẹni mo wà, in one of the sitting ní pẹ̀lú Ajánásì Kọ́sìm Jímọ̀ Kọ̀lá àpàdé tá ń fi jọ ń bára wa sáwàdà nígbà náà. So ọ̀rọ̀ Yunusa sọmọ ilé ò tí ìṣẹ̀lẹ̀ àti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n kọ̀ tí wọ́n gbà tán fi lò forcefully lé wa lórí tó fi padà di ìmámù. Ìgbà tó wá di pa ti ráwọn ọmọ nulé tán wá confam kéèké sọmọ àwọn, mo á fi gbé ọ̀rọ̀ yẹn dìde tá a bẹ̀rẹ̀ sí mọ́ sọ tá a fi sọ́ débi tá a sọ́ dé yìí. So deal ni tó yẹ tí kè bá jẹ́ ṣe deal náà síbẹ̀síbẹ̀ under probation náà ni Ajánásì náà gbọ́dọ̀ wà torí pé àṣẹ ààfin ni wọ́n fi ń ṣe. Òfin tó sì de Mufasiru àná ló gbọ́dọ̀ de Ajánásì. Eléyìí kò sí wọ́n ní tàbí ṣùgbọ́n níbẹ̀. So tí wọ́n bá wá sọ̀kalẹ̀ wípé wọ́n padà wá bá wa nínú gbogbo ariwo tí wọ́n pàǹgbà náà wípé èmi àbá Yunusa ṣe mọ́ àti kúrò lẹ́yìn rẹ̀ kódà ráwà ní tó fún wa yìí abọ́ọ́lẹ̀ ta expect lọ́dọ̀ gbogbo orú wọn including bàbá wa tán late ẹwọ́ ó fi mí jẹ Mufasiru, èmi ò ṣe Mufasiru rẹ̀ mọ́ o nígbà tó ti rí bó ti rí tó mú yín ṣéyẹ ò fi gbà ní ìmáàmù mọ́ oyè rẹ̀ ò gbọ́dọ̀ tó ṣiṣẹ́ lórí gbogbo yín mọ́, but ẹkọ̀ ẹgbẹ́ sórí ni ó kún gbogbo nǹkan tí mò ń sọ. Táwọn èèyàn misquote mi, àwọn tó yé ó yé nínú wọn tó sì mọ̀ pé àwọn gbogbo yẹn tì mí, but I don't bloody fucking care, mi ò kọ̀kan mi. Òdodo ọ̀rọ̀ kìí pé ká mọ́ sọ̀hún, kìí pé ká mọ́ sọ̀hún, ẹni tí ò ní sọ ni kò ní sọ. So ibi tí mò ń lọ nìyí, kíru Ajánásì wọ́n á tún wá sọ wípé òun ń du Mufasiru Ògbómọ̀ṣọ́, ẹ mọ́ kọ́ sí problem fún wa nílùú Ògbómọ̀ṣọ́. Ẹ dàgbé ẹjọ́gun mi àsáwà mùsùlùmí nìkan ni, because n tẹ́ fojú di bí àwàdà yìí gbogbo ẹni mò ń sọ fún ní tẹ́ fojú di bí àwàdà yìí tó bá délẹ̀ tẹ́ it will be worse than what we are talking of. Báwo ni wọ́n ṣe sọ pé wọ́n fi ókọ̀ rẹ̀ tí jẹ́ Ajánásì jẹ tó bá jẹ́ pé inú ilé wọn náà wọ́n máa jẹ Ajánásì tó bá jẹ́ pé ń jẹ bẹ́ẹ̀ náà wọ́n á padà lọ rèé fi jẹ Mufasiru tó bá wáyé pé ẹ má wulẹ̀ já dára láwọn ẹni tó wà ń bẹ̀ náà ní ẹ jẹ́ ká tó gbé kíní lé lórí èyí tó gbélé lórí as Ajánásì ńkọ́, àbíráwà ní orí as ìmáàmù mọ́sálásí Jímọ̀ ibì kan ńkọ́.
let's be honest to ourselves now. Sọ́wọ́ ò ní kún lórí nǹkan tí wọ́n ń ṣe. Sọ́wọ́ ò ní kún. Ẹni tó kéwú tó ní ìmọ̀ ní kẹ́ gbé responsibility Mufasiru Ògbómọ̀ṣọ́ fún. On the acting capacity tí ẹ̀yin àìmọ̀ ni mò ń sọ yìí fún. Tẹ́rẹ̀yìn lórí gbogbo àwọn oníkéwú àwọn àfá àwọn ìmámù. Tẹ́ bá wá rí pé bẹ́ẹ̀ ò bá ṣe é ṣe láàrin ara yín tí ò lè ṣe é ṣe láàrin pálága ní ó jókòó àbí sẹ́kẹ́tìrì yín ní ó jókòó àbálà afáyín kan bẹ́ẹ̀ ní ó jókòó pé àwọn àyímọ̀ sọ pé látọ̀dọ̀ àwọn àyímọ̀ àwọn tó ní agbára ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ nílùú Ògbómọ̀ṣọ́ ẹni tá a fẹ́ kọ́ mọ̀ ṣe ní on acting capacity fún gbogbo ìlú tí a ò bá rí ó ṣẹlẹ̀ náà ó ṣẹlẹ̀ wọ́n fẹ́ sí mọ́sálásí wọ́n fẹ́ sí ọjà ìtàbí yìí Imam Ààfin ò sí jókòó ta ló represent wọn ta ló tún represent gbogbo àwọn afáàlú Ògbómọ̀ṣọ́ àti gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ Imam kò ṣe now. Did anything go wrong? Nothing go wrong. Lópin ìgbà tó bá ti jẹ́ pé ń tẹ́ fẹ́ fi síbẹ̀ tó bá pẹ́ ń tí ó bá ní ìmọ̀ ní ló parí ẹ̀. Torí pé ọ̀pọ̀lọpọ̀ náà ló ń jẹ́ ìmáàmù bí irú ti Yunusa tí wọn ò lè ṣe tafsiri. Tó bá pẹ́ Yunusa bá lè túmọ̀ kéwú dáadáa ni Ògbómọ̀ṣọ́ bá rí èèmọ̀ láti ìgbà tọ́rọ̀ Mufasiru délé òdélẹ̀ ní òfin tafsiri gangan fúnra ara rẹ̀ ṣe ní tán pé tafsiri ká ṣe wá sí èsì ń bẹ̀ motivational talks ni èmi gan náà lè ṣe motivational talk nígbà tí mi náà bá mú Suratul Asri rákà àyà mẹ́ta ni àyà ẹyọ kan sí ni mo lè mọ́ tutọ́ lóṣù kan lójoojúmọ́ tí mo máa rojọ́ lórí kíní ó yàtọ̀ sí tafsiri so kò mọ́ ni tẹ́ ẹ̀ bá lẹ́ni tó lè ṣe lákọ̀ọ́kọ́ ni pé mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé gbogbo ẹni tó bá fẹ́ jẹ ìmáàmù ìlú gbọ́dọ̀ ní ìmọ̀ yún lára bọ́n ṣe ń ṣe gbogbo nọ́ọ̀tì nìyẹn tí ó ní ìmọ̀ compasively àwọn èyí tó lè wá mọ́ bá gba afẹ́ gba ilé nínú kí afẹ́ gba bẹ́ẹ̀ nínú afẹ́ gba nínú kí ó tí ó mọ̀ wáyé bẹ́ẹ̀. So in that case suggestion tèmi sẹ́dọ̀ ẹ̀yin àìmọ̀ ni pé bàbá wa ìmáàmù ààfin gbogbo commitment yóò tó bá lè máa wà fún wọn nínú ààwẹ̀ kò sí commitment náà sọ pé mo pẹ́ kí n tó kò nílọrin mo pẹ́ kí n tó ṣe kí ní mo sáré lórí kò sí yẹn níbẹ̀ gbogbo iye ọjọ́ tó ń fi ṣe wọ́n gbọ́dọ̀ débẹ̀ in 10 minutes before the program ojú wọn ni wọ́n ti mọ̀ tẹ ẹ̀lú ojú wọn ni wọ́n sì mọ̀ jókòó tó ń fi mọ̀ ṣe subhana rabbika kí wọ́n bá wa ṣe tafsir ìgbàdúà kárabùrú kankan Ọlọ́run bá wa yanjú nǹkan tó wà nílẹ̀ wọ́n kọ̀ntínú láti mọ̀ bá wa ṣe tafsir ọ̀rọ̀ Yunusa bí Yunusa bá lọ lọ́túnla kìí ṣe ń tá a lé torí rẹ̀ sáré yan Mufasiru lóṣù 6, 7, 8 ọdún kan sísìn torí a gbọ́dọ̀ farabalẹ̀ ṣe ń tá a bá fẹ́ ṣe torí a ti ṣe nǹkan tá a fẹ́ ṣe nílùú Ògbómọ̀ṣọ́ wrongly láwọn ọ̀nà tí ó gbàdá wọ́n ní ọmọdé ó sọ lẹ́nu ó ṣe kí ni ó fi àpò ìyá rẹ̀ ń ló fi kọ́ kéèyàn ọmọ sì torí pé òun lọ sí Ẹdẹ kó ba Ẹdẹ jẹ́ agbọ́pọ̀ kan nínú àwọn tó ju Mufasiru náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ táyé ń sọ pé òun gan náà ó wà qualified àwọn tí wọn gbà kí wọ́n jẹ́ kán lè fi jẹ́ nígbà náà tó padà lọ rèé tí mọ̀ pẹ̀lú wọn láti mọ gbógun ti lù ú kó wá dé ní ìsìnkú fẹ́ sojú kòkòrò láti fẹ́ jẹ Mufasiru kó tẹ̀jẹ́ pé àti ìṣetán láti fẹ́ yàn sọ fẹ́ jẹ́ lábẹ́ ọba tẹ́ ń bú. You see what we are saying? ó fẹ́ jẹ Mufasiru lábẹ́ àwọn aráàlú tó ti kàn lábùkù ó fẹ́ jẹ Mufasiru lábẹ́ àwọn tẹ́ ti sàlé lórí. You can just imagine
ó jẹ́ nǹkan kan tí ò lè work. Mo ti wéra wà ní mo wà mọ́sálásí bí mi ò sí mọ́sálásí bí ẹ gbàgbé ẹ mọ́ fún wọn ní acting capacity kankan. Màá dẹ̀ tún sọ reason tí mo sọ pé kẹ́ mọ́ fún wọn ní acting capacity tí máa elaborate fún yín tí máa fẹ́ lójú kí gbogbo yín kẹ́lẹ́ bá mọ̀ nǹkan tí mo mọ̀ tí mo tẹnu mọ́. Bàbá wa mufti ò sì sọ fún yín pé àwọn ń du Mufasiru torí mi ò tẹ̀ lérò rẹ̀ torí mi kàn yìí ni màá lè kọ́kọ́ sọ fún yín pé kí bàbá mufti ó jẹ Mufasiru torí ń tán ti jẹ́ ti ju agbára Mufasiru lọ. Mufti gbogbo ìlú Ọ̀yọ́ state as a whole yóò wá jẹ́ pé Mufasiru Ògbómọ̀ṣọ́ land ni wọ́n fẹ́ sọ pé àwọn tó fẹ́ dúró àwọn fẹ́ mọ́ dù gẹ́gẹ́ bí ti bàbá Fárò. Ẹ wo position tí wọ́n wà láti abẹ́ ibi tẹ́gbẹ́ kéwú Zumura. Ẹ wo position wọn níbẹ̀ yẹn. Ẹ wá wo tèyí tán jẹ́ ní gbogbo state. Àmọ́ torí pé wàhálà tẹ fẹ́ dálẹ̀ lù lẹ́fẹ́ sọ pé Fárò náà ló ń fẹ́ jẹ kódà mufti náà ti sọ pé wù òun kíní kan àti mọ̀. Ìgbà tẹ́tí lè jáde sórí Facebook tẹ́tí lè sọ fún wa pé Bashiru sọ pé òun fẹ́ jẹ Bashiru Wọléọlá ti sọ pé òun náà fẹ́ jẹ ẹ̀wọ̀n ọ̀tẹ̀ sọ pé òun fẹ́ jẹ ẹni wọ́n ti yan Bashiru Wọléọlá as Mufasiru gbogbo ìlú Ògbómọ̀ṣọ́. Congratulations. Ìntọ́ yẹ nínú àdúrà ó dàbẹ̀ pé Bashiru ti ń ṣe fún gbogbo yín nínú pé ó fi ń dúpẹ́ fún yín tàbí pé ń fi ran yín sọ́dọ̀ Ọlọ́run ọba ó kù sọ́wọ́ rẹ̀. Àfi tó bá jẹ́ pé òun náà bá ní intention pé òun fẹ́ jẹ lókù yóò kúkú rí àwọn èèyàn support ẹ̀ láti pé ó fẹ́ jẹ. But even on acting capacity for now, peace should reign nílùú Ògbómọ̀ṣọ́ tí kò lè work. He is also not even saying it. Ìkàtí mo fẹ́ kẹjẹ kálọ̀rí mọ̀ nìyẹn. So gbogbo àwọn tí mo ń wí àwọn èèyàn kàn mọ́ wo pé mo pariwo ní kí ló lè mọ́ fa gbélé. Mo ti sọ́rù rẹ̀ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tó di pọ́rọ̀ yìí ń gbóná kó tó di pé Yunus lọ pé ó ń lọ rí pé kábíyèsí àti nǹkan kan lẹ́jọ́. Eléyìí mo tún gbé ẹjọ́ yìí wá síwájú gbogbo ayé kan bá mi gbọ́ kẹ́ẹ̀sì béèrè wò lọ́wọ́ àwọn authority tí wọ́n fẹ́ wí, that is Special Committee on Islamic Affairs. Mo mú suggestion kan wá nígbà náà. Mo ní ọ̀rọ̀ yìí bó ṣe fẹ́ mọ ìdáwálà mú ìsìn bó ṣe fẹ́ mọ gbóná. Kí ló ṣe tí a ò fi ní fi píparí ọ̀rọ̀ yìí sáàrin oṣù mẹ́fà? Ọ̀rọ̀ tí mo sì ń sọ ti lé lọ́dún kan ní ìsìn. Bá a ṣe ṣe tó fi lè parí láàrin oṣù mẹ́fà. Mo tún sọ fáàrẹ mùsùlùmí gan náà nígbà náà. Personal kó tó di pé mo tó ẹ̀sẹ̀ tó wá sọ fún ní tí ń ṣe àwọn ẹlòmíì tí mo lè sọ fún níbẹ̀ yẹn wípé ẹ jẹ́ kí a fi ìmáàmù Ògbómọ̀ṣọ́ sí temporary for the now while times in ṣẹjọ́. Ẹ jẹ́ wọn ti mọ́sálásí ẹ ṣiṣẹ́ ikún ti mọ́sálásí acting capacity. Ẹ jẹ́ kí gbogbo wọn kàn mọ̀ wípé òkè ààyò Yunusa Mufti Fárò Kéré àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ jẹ́ kàn máa pín ìrun mọ́sálásí kí lóṣù méjì tàbí lọ́sẹ̀ mẹ́rin àmọ́ kó lè bá àyá ẹ jẹ́ kàn ṣe agreement kan wá tọwọ́ bọ̀wé wípé àwọn ń ṣe acting capacity ni wọ́n ní sọ pé bẹ́ẹ̀ bá ìdílé àwọn ló ń jẹ ìdílé àwọn kí ń jẹ. Níbẹ̀ láti rí kẹ́lẹ́bà mọ̀ pé mo kẹ́lẹ́bà pé mo sáré ìrìn àjò àlàáfíà fọ́rọ̀ Yunusa kó tó débi tó dé yìí láti rí àwọn èèyàn tẹ́ sọ pé kò lè work. Wọ́n nítorí kí ni wọ́n ní sí mo mọ̀ pé mufti ọmọ Músè ni tó bá délẹ̀ tán tó bá sọ pé tẹ́ bá sọ pé yóò kú tó bá lóhun òkú ò kí lẹ fẹ́ ṣe sí yóò sì mú tàn wá tí ìtàn náà tó sì stipulate pé dandan ni kò sí bẹ́ẹ̀ sí lè tẹ́ fẹ́ yọ. Sẹ́yìn pé Kéré ọmọ obìnrin ni tó bá dé kó wípé nǹkan nú ilé wa náà ni wọ́n kúkú tí ń dùn àwọn ẹbí ìyá mi nítorí náà mi ò ní kú mi tẹ́ bá ṣe lẹ́ṣẹ̀ bá sì mọ́ lórí mọ́ rújọ́ náà nìyí. Tẹ́ bá sì ní Fárò náà òun náà ọmọ obìnrin nílé Músè tó bá ní òkè
àwọn ẹ̀tọ́ ilé àwọn mọ̀mọ́ wa làwọn jókòó lé lórí, kò sẹ́ni kankan tó lè yọ àwọn. Bá sì jọ mọ́ kí mọ́ra wa náà lájọ mọ́ kí mọ́ra wa yìí. You think that cannot happen? Ẹni tí èso ọmọ ìlú gan kó jẹ́ ká ṣe táàrí gbà yìí ká tó wáyé pé àwọn tó bá jẹ́ tọ̀hún. Nígbà náà ni mo fi sọ officially ẹbí bàbá wa rẹ mùsùlùmí débi pé mo sọ nígbà náà wípé kódà kò bá jẹ́ pé àwọn ni wọ́n bá fún wa ní lọ́ọ̀yà tí ó ṣe tí ó jẹ́ pé on a written agreement a ò yọ Yunusa o títí tí wọ́n fi parí ẹjọ́ tí wọ́n ṣe. A kọ́ àtàrí ìmọ̀ràn mi yìí dànù, kò sí acting capacity kankan mọ́ tí Yunusa fi padà wá gbé gbogbo ìlú tó fi wá kú sábíà pẹ̀lú bá ṣe ń jọ sọ̀rọ̀ yìí. So nídìí èyí láti pé kán sọ pé ẹnì kankan nínú gbogbo àwọn tí mo dákọ̀ ẹ̀ tàbí ẹni tó yẹ kó ti jẹ ìmáàmù ńlá mọ́sálásí kàbí nǹkan kan àtàrí tó yẹ pé ó ti yẹ kó tọ́ sí tí kò jẹ́ kó tọ́ sóhun tó gbógun tìlú tó ṣe kìíní kan pé ẹ dákun bàbá wa kábíyèsí ẹ dákun torí Ọlọ́run ẹ má jẹ́ káwọn kankan fi jújú kankan fi jù yín lójú kán mọ́ purọ́ ìsìláàmù fi bò yín lójú lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Anything that has to do with Islamic turbaning of anything is suspended indefinitely. Ẹ kọ̀mándì ìmáàmù ààfin pé ibi tá à ń sọ yún ẹ pé kọ́lọ̀ rẹ̀ máa hold ẹ̀ dání ná. It is a 1 month job. Iṣẹ́ oṣù kan ní. Iṣẹ́ oṣù kan ní. Tó bá lẹ́yìn iṣẹ́ oṣù kan ẹgbẹ́ lọ gbogbo ọmọ ṣe jọ ń kóra wọn kan ní káńsù tán kó kálẹ̀ káàkiri. Ó di program mélòó tán fún bàbá yẹn lójú agbo níta. Program mélòó náà fún wọn. But àwọn náà mọ̀ nǹkan tán ajé kálukú ń sojú kòkòrò kóhun sásùmọ́ Gandhi kó súnmọ́ Gandhi jẹ́jẹ́ kí n dipò kan mú tí ó jẹ́ pé àfihàn lọ́dọ̀ Gandhi. Do something right, something will take you there. Ìwà yín ni ó gbé yín lọ síbi ọlá. Ẹ má fọ́ọ̀sì ọlá sí ara yín. Ẹ ṣe tí wọ́n fi pick ta nìyẹn lọ́ọ̀kan yẹn náà. Ọmọ wa ni ta nìyẹn èèyàn wa ni. Aró òde gọ́ọ̀mọ̀ ròyìn ẹ wo ọ̀rọ̀ tá a sọ padà ní ìsìn lórí àwọn development kábíyèsí fẹ́ mú wa nígbà tó di pé kábíyèsí jáde tọ ọ̀rọ̀ náà tó mọ̀ pé lágbájá tó wà ń bẹ̀ ọmọ ìlú wa ni nǹkan ńláńlá tẹ́tí ṣe sílùú bomi wọ́n fẹ́ ká wọ́n máa ṣe sọ̀rọ̀ tiwa kílùú náà kó lè bá a gbòòrò tẹbi torí pa jáde àwọn nǹkan jáde ni ó ṣe jẹ́ pé gbogbo yín tẹ́ wà nínú ilé ẹ̀ mọ́ fẹ́ kọ́ pé gbogbo nǹkan yín lẹ́ẹ̀ ní àpò yín lẹ́kọ̀ọ́ gbogbo rẹ̀ sí kẹ́nìkan kẹ́lómi kọ́ mọ́mọ́ and you are not spreading it rightly. Ẹ ò ṣe dáadáa àwọn ipò tọ́lọ̀ ní kí gbogbo yín jẹ kálẹ̀ káàkiri ẹ wo ipò ìsìláàmù tó wà nílùú Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ náà làwọn kan jẹ wọ̀kílù wọn ò lè sọ̀rọ̀ ẹ̀sìn débì kan tí ọba ní mowó jáde bẹ́ẹ̀ ni kódà táyé ọ̀tí ẹ̀mọ̀ pé nìkan bẹ tí ń jẹ́ wọ̀kílù wọ́n jẹ wọ̀kílù wọ́n tún fẹ́ joyè ìdílé tí wọ́n bá gbogbo eléyìí kálẹ̀ káàkiri. Award yàtọ̀ sí pé merit award gba merit àwọn ẹlòmíì ní 50 wọ́n ní 100 wọ́n ní gbogbo rẹ̀ ibo náà fẹ́ fi sí ó ti lọ but tí oyè ti tẹ̀sìn bó lọ yóò mọ tell kódà bó ṣe pé nínú wáàsí táwọn èèyàn bá ń ṣe kálẹ̀ káàkiri arántí bàbá wa báyìí lórí ọ̀tán sọ nígbà báyìí lórí nǹkan báyìí tó ṣe kan báyìí ní ọ̀tán bá máa ń sọ níbi tí tẹ̀sìn gbé ti yàtọ̀ sí merit award nìyẹn ẹni tán bá mú fún merit award is different from all those things. Ó sì gbọ́dọ̀ signify nǹkan tí ń ṣe ní òfìfì fún a ò lè fìyàn jẹ máa ń fa àwọn èèyàn jẹ balógun ẹ̀sìn kí nǹkan ẹ̀sìn dé kọ́mọ́ lè protect ẹ̀ wọ́n fẹ́ dáwọ́ ẹ̀sìn kọ́mọ́ sí nǹkan kan kó lágbára pé ibi tẹ èèlò lè fẹ́ náà mo ti ná yí báyìí nínú rẹ̀ and that is what it's supposed to be. That is what it's supposed to be. Jagunmólú àdínì wọ́n fáwọn èèyàn jẹ jagunmólú àdínì wọ́n jáwọn tí wọ́n lè pa àwọn nìkan kan jókòó lọ láti pé kán ṣàtúnṣe láàrin ara wọn. It's wrong. Àwọn ààrẹ mùsùlùmí àwọn lẹ́ẹ̀pẹ̀ lọ síbi wòlímọ̀ àwọn lẹ́ẹ̀pẹ̀ wọn lọ síbi nìkáì àwọn náà lẹ́ẹ̀pẹ̀ lọ síbi okọ̀ rẹ̀ ti jẹ́ lẹ́ẹ̀pẹ̀ wọn lọ síbi mòlúdì àwọn náà lẹ́ẹ̀pẹ̀ lórí anniversary àwọn náà lẹ́ẹ̀pẹ̀ lórí hijira gbogbo nǹkan pátápátá àwọn èèyàn náà lẹ́mọ̀ pé wọ́n ṣe Ògbómọ̀ṣọ́ tún wá ní kéèsì àwọn náà lẹ́tún kó kéèsì sí lọ́rùn tọ́bá tún wá fẹ́ lọ síbi kéèsì àwọn náà wọ́n tún mọ́ bá ń sanwó ọkọ̀ àti oúnjẹ tẹ́ mọ̀ jẹ nínú rẹ̀ kí ló dé ẹ fẹ́ pa kẹ́tẹ́kẹ́tẹ́ ni
àwọn mùsùlùmí sáà tẹ̀lé fíṣẹ̀bílẹ̀ tá a mọ̀ wípé Ọlọ́run ní ká máa ṣe torí òun Ọlọ́run ìjó la tó fẹ́ máa ṣe tá à ń sọ yìí ìjó la tó fẹ́ máa ṣe. àwọn bàbá yìí náà ní o wọ́n fẹ́ ṣe lé àwọn bàbá yìí ni wọ́n fẹ́ ṣe lé ọ̀pọ̀lọpọ̀ nínú ẹni tí ń retí mọ́kà lọ́dọ̀ wọn náà ni ẹni tí ń retí mọ́tò lọ́dọ̀ wọn náà ni ẹ fẹ́ pa wọn ni àwọn náà lẹ́bi títí wọn ni sọ́run ní kòkò ní wọ kẹ́tẹ́kẹ́tẹ́ ni. ẹ jẹ́ ká jọ sọ tí ń jòdòdó ọ̀rọ̀ fúnra wa. ipò Mufasiru Ògbómọ̀ṣọ́ ó sílẹ̀ ní tòótọ́ process àti procedures wọ́n ti ṣe ń ṣe ẹ ò ní bá wa ṣe tìgbà tí Yunusa mọ́ kí ìmáàmù ọmọ bá wa délé ibẹ̀ kákékátú ni Ọlọ́run iṣẹ́ dẹnu ọmọ aláṣẹ jẹ òwò ní ọmọ aláṣẹ là irúṣẹ́ wọn ni. nígbà tí mo délẹ̀ Yorùbá mo pọ́n ṣẹ̀ṣẹ̀ ń fọ́ lọ́tọ̀ọ̀tọ̀ pé lágbájá ni Mufasiru kí ní kẹ́ ní lọ́pọ̀lọpọ̀ gbà tí mo fi wà ní nọ́ọ̀tẹ̀ tó lọ rí béèrè ìmọ̀ bí a torí ìrìn àjò mi ò débì kan ni o àwọn tó ń jẹ́ ìmáàmù mọ́sálásí ìlú náà àwọn náà máa ṣe tafsir. Wallahi alazim suma billahi lazi la ilaha illa huwa wallahi alazim suma billahi lazi la ilaha illa wallahi alazim suma billahi lazi la ilaha illa huwa. àwọn tó jẹ́ ìmáàmù kódà bàbá Owódù nínú lè jẹ́rìí rẹ̀ pé ẹni tí ń ṣe ìmáàmù Owódù ní mosque ló ní jọ́sìn ní ṣe ó ní máa ṣe tafsir. ọ̀pọ̀lọpọ̀ ọba tí máa ṣe tafsir nígbà mí wọn pé gbogbo ẹni tẹ́ ń ṣe ti ka Ọlọ́run bá ṣe dáadáa fún yín ó wù wá káwọn náà ṣe bí tiẹ̀ yín náà sáré òkun tá a dì mọ́ èwo la fẹ́ ṣe ní ìsìn ṣé tafsir là ní wá ṣe ni àbí ṣé àwọn tó wá fẹ́ tọ́kíw là ní tọ́kíw fún wọn. àmọ́ ẹ mọ́ bá wa ní ládùá wallahi tallahi suma billahi la ilaha illa huwa. so ẹ má jẹ́ ká fọ̀rọ̀ Mufasiru tún lọ fi dá nǹkan mí lẹ́nu Ògbómọ̀ṣọ́. gbogbo ẹ̀yin olóyè tẹ́ jẹ oyè láti stéètì èmi mọ̀ pé ẹ bá wọn sojú kòkòrò ẹ ò tí ẹ gbọ́dọ̀ ṣe tẹ́ ẹ bá fẹ́ kí ayé ọ sọ yín lẹ́nu. ẹ mójú kúrò ẹ pawọ́pọ̀ ẹ kún ìlú lọ́wọ́ ẹ pawọ́pọ̀ ẹ kún ìlú lọ́wọ́ àìkún ìlú lọ́wọ́ problem ni fún yín tẹ́ bá wọjọ́ orí tẹ́ máa ń wọjọ́ orí máa bí bùlà mo kéwú jùlọ mo ti kọ́kọ́ kéwú sín mo ti ṣe tẹ́ bá jẹ́ pé léyìn lẹ́ bá ń wò mọ́ lára ẹ fi máa kọ́ sí problem fúnra ara yín ni. torí bẹ́ẹ̀ ṣe lérò pé kọ́ máa ṣeun níwọ̀nba yẹn ó láwọn tí ń dùn ún mọ́ tó sì ń yé tí sì ń grow nígbà tó bá ti ń dé stéèjì ibì kan ni ó ti máa jẹ pé ìlara ní ń dà yín láàmú pinnu yín ó dùn sórí tọ́lọ́run bá ṣe kalẹ̀ fún ni. that is the truth. tẹ́ bá wá jẹ́ pé bá fẹ́ fi hàn fún gbogbo ayé pé ìsìláàmù náà ni ẹyọ̀kan náà ni wípé ta ni ó sọ èmi náà máa sọ tí wọ́n sì gbọ́. ẹ má wulẹ̀ jẹ́ kí n sọ ẹ̀ńtẹ́ ní kí n sọ yìí gan náà tí lágbájá bá sọ náà yóò yé wa ẹ fi ìsìláàmù hàn nìyẹn. bàbá wa mufti kọ́lọ̀ bá kọ́ bá ṣe dáadáa fún wọn mufti ìsìn náà ní kì í ṣe tìgbà míì a wà níbi ìyàwó kan ìyàwó ọmọ wa kan ní Muhammad Bashir ní láìpẹ́ yìí ní Nurudeen ìgbà wọn gbé program wa bá wọn MC máa bọ̀ èyí ṣe program yẹn báyìí lágbájá ní kó gbé tó gbé fún mi ní kó gbé fún tàmọ̀dù ní kó gbé nǹkan báyìí fún tàkíníkà wọ́n sì monitor rẹ̀ dáadáa ní kìí ṣe torí pé a fẹ́ gba nǹkan wọ́n dẹ̀ ṣe ta fi parí program yẹn successfully láti ojú agbó ń bẹ̀ yẹn láwọn èèyàn ti ń dá wọn pè lójú agbó pé mufti ń tẹ́ ṣe yìí kórí báyìí fún nínú àwọn àdúrà táwọn èèyàn ṣe fún wọn. Let us be of a very good example sí nǹkan tó wà nílẹ̀ yìí. ẹ kún Imam Habibullah ẹ kún wọn lọ́wọ́ látayébáyé la ti mọ̀ pé tán máa ń ṣe tafsiri lọ́jà àgbó gbogbo yín náà kẹ́ ẹ máa tán síbẹ̀ tẹ́ ò bá tán síbẹ̀ lásìkò yìí náà kò tí ì burú jù títán síbẹ̀ tẹ́ fẹ́ lọ máa tán síbẹ̀ ní ìsìn náà ni pé ká má sọ yín lẹ́nu pé ẹ̀ wá ní nǹkan tẹ́ ń ṣe tẹ́ ò bá lè wá lásìkò yìí náà kò tí ì burú jù láti lẹ̀ wá kò kí ń wáyé bẹ́ẹ̀ tẹ́lẹ̀ gbogbo lágbájá ṣe tafsiri ẹ̀ gbọ́dọ̀ mọ̀wá ẹ̀ mọ́ ọ́ ṣẹ̀ṣẹ̀ délẹ̀ nítorí ọ̀rọ̀ tó wà ń lò lójú kọ́ mọ́ rí bẹ́ẹ̀ torí ọ̀rọ̀ tó wà ń lò lójú kọ́ mọ́ rí bẹ́ẹ̀ táwa sọ kí ní ẹ̀dí gbígbà táwọn fi ń ṣe politics time tó yẹ ká fi máa ṣe àwọn fi ṣègbà táwọn fi ń wá donation kálẹ̀ káàkiri time tó yẹ ká fi sọ̀rọ̀ títọ́ lọ́wọ́ pé lágbájá náà mọ̀ jẹ́ alága tafsiri tàmọ̀dù náà mọ̀ jẹ́ èlò la pa èlò la ṣe kíní àwa ti wá sọ di ilé ọrọ̀ ajé adisọ́dọ̀ ọrọ̀ ajé no
ẹ foríjì mi o, ẹ foríjì mi o. Ọlọ́run tó dá ẹnu yìí, ẹ wo bẹ́nu yìí ti ṣe lọ o. In tí ó jẹ́ ó ti ṣe síbẹ̀ o. In tí ó jẹ́ lọ́jọ́ kú ó ti ṣe síbẹ̀. Ó sì wù ló ṣe yẹn. Ọlọ́run ní bá nǹkan wa jẹ́. Ẹ jẹ́ ká torí Ọlọ́run, ká torí tí ń jẹ́ òun Ọlọ́run, ẹ jẹ́ ká kún Ìmáàmù Habibullahi lọ́wọ́. Tí ẹ bá kún Ìmáàmù Habibullahi lọ́wọ́, ó mì wípé ẹ kún kábíyèsí lọ́wọ́ lórí ìdàgbàsókè ìlú Ògbómọ̀ṣọ́. Tí wọn bá ti rí kùdìẹ̀kudiẹ láàrin àwa mùsùlùmí, tí kùdìẹ̀kudiẹ kan bá ti máa wáyé láàrin àwa mùsùlùmí, tí kùdìẹ̀kudiẹ bá ti máa wáyé láàrin àwa mùsùlùmí, màá fẹ́ kẹ́ ẹ lọ rí mọ̀ wípé ọkàn kábíyèsí yóò balẹ̀. Ṣùgbọ́n nígbà tá à ń ṣe lọ́wọ́ already, tó wá di wípé èyí tá à ń fà lọ́wọ́ a ò tí ì parí rẹ̀, àwa jókòó àwa tó wá ń kọ́ọ̀sì omi fún kábíyèsí torí pé àwọn èèyàn ò ní mọ̀ pé wọ́n ń kọ́ọ̀sì problem. Àwọn tá fẹ́ jẹ yẹn bẹ́ẹ̀ ti ṣe wo láàrin ara wọn ní ìṣe bá ti ṣe sọ yẹn, kálukú ni ó ti ní tíìmù tiẹ̀ tó ti ní wọn lọ rí sọ fún pé mo fẹ́ jẹ. Ẹni tí wọn ránṣẹ́ ní ọ̀kọ̀ọ̀kan máa jà, ẹ̀rí lọ́ba ní kò sí lẹ́yìn mi. Tí wọ́n bá ilé mú ẹnìkan, àwọn mẹ́ta yòókù wa padà wá dọ̀rẹ́ láti gbógun tẹ́yìn ọ̀kan àti lọ́ba níkà. Nǹkan nínú ogun ò sí lè ràn mí, ikú Ọlọ́run ló kù jọ pa mí. 67 ni mo fẹ́ dà o. So ló bá jẹ́ lọ́ba ní ọdánṣẹ́wò ní ìsìn ní Ìbàdàkẹ́ sórò pé ogun rẹ̀ ló pa mí ni, olùpásàsì rẹ̀ ló pa mí ni. No, ikú Ọlọ́run nìkan ló kù tí mo ń retí. Kò lè ṣe kára ọmọ rẹ̀ kéèyàn ọmọ sick. Ènìyàn bá jẹ́ pé àmọ́ sick mọ́ wá bí mo ṣe kí ni kò lè ṣe kọ́mọ́ wáyé. As a human, àwọn tó bá rò kó bá fẹ́ sà ní má dára ẹ láàmú. Wọ́n kàn tún fi dí ọjọ́ orí rẹ̀ kù ní wọ́n lẹ́ mọ́ tèmi ni wàá lọ ni. That is the truth. Torí òdodo ẹyọ kan ni, òpé méjì. Ní ìsìn ọmọ ṣe sọ yìí, wọ́n yẹ kíra wọn, àwọn tó yẹ tó kíra wọn ti wà ń bẹ́ o. Wọ́n padà lọ rẹ̀ máa pera wọn ní sàlámù àlékùm. Ṣé ti rí fídíò tí lọ́ba ní kà sí? Wallahi tallahi. Ọkùnrin ẹnu rẹ̀ gbọ́rọ̀ pọ̀ jù, ẹnu mi gbà. Ọkùnrin ló pé o, òkóbìnrin o. Akínsì ní mí ní tàwọn olóyìnbó tó wọ́n pè ní dán. Báwo ni mo ṣe gbọ́ mo gbọ́, báwo ni mo ṣe rí mo rí, mi ò lè fi pamọ́ torí pé mo mọ̀ pé nǹkan tó lè cause problem fún wa nílùú ni. Tí ọ̀rẹ́ mi bá ṣe nǹkan tó bá dà, àti ọ̀tá mi bá ṣe nǹkan tó dà máa yìn. Tí ọ̀rẹ́ mi bá ṣe nǹkan tí ò bá dà, má bá wí. Àyà ní sọ̀rẹ́ mọ́ ni tó bá ti ní gbó tọrọ, èmi nìyẹn. That is me. Mo ti láwọn tó ti lọ tí mo mọ̀ ṣàdúrà fún ní gbogbo gbà. Mo ti bí tó ti lọ tí mo mọ̀ ṣàdúrà fún. Mo ti ráwọn ọmọ rẹ̀. Bàbá mi ń bẹ láyé, ìyá mi ti lọ. Ìyá bàbá mi ti lọ. Bàbá ìyá mi ti lọ. Bàbá tó bí bàbá mi ti lọ. Àwọn ọmọ bọ̀dá mi ti lọ lójú mi. Ọ̀rọ̀ kú wá jẹ́ kí something very new to you. You want to shock me now? You can't do it. Man, you can't just do it. Ó tọrọ ni mo sọ fún yín. Ẹni tó bá mọ̀ pé ó ń bá ní kankan just like China tó kọrin tẹ́lẹ̀tẹ́lẹ̀ táà fi ń ṣe ẹ̀yẹ́ ń gbà náà pé ẹ mọ̀ wo China. Láyé ìgbà náà la mọ̀ sọ pé ẹ wo orin kórin, ẹ wo ijókíjó. If you be governor and where? If you be senator and where? If you be councillor where? No, they take bribe. Tán fi ń kọrin nígbà náà. So if you are a mufti well. If you are a faru well. If you are a mukadan waisin well. Ẹ jẹ́ kájọ dúró, kájọ pawọ́pọ̀, kájọ gbé tí ń jẹ́ òdodo dúró. Kọ́lọ́run bá kó má ba ìlú Ògbómọ̀ṣọ́ jẹ́. Wassalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.